Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ hẹ́tẹ̀. Face TV was Swoby. At 54 lóyún Ìbájú ò dábàá ní ìlú. wọ́n ti 54 lórí October ní November December. Ẹ bá ti lo 250. Ó bá yín dúpẹ́ lọ́rọ̀. Ó bá yín dúpẹ́ lọ́rọ̀. Ó bá yín dúpẹ́ lọ́rọ̀. Alhamdulillah. Tó bá jẹ́ pé nǹkan kan ìlú ọ̀pọ̀ ọlọ́run náà lọ́mọ̀ ẹ̀yin gan ọlọ́run náà. Ọlọ́run náà. Ọlọ́run ní. Ọlọ́run. Ṣé wọ́n ta ní ẹtì ẹ̀rọ àbó òrojọ́? Ẹgbẹ́ orí ìdíje báyìí. Ẹ̀dùn olè pẹ̀ bàbá àgbà mi Ọlọ́run. Jíjì DLG Joseph Kabana. Ẹ̀hìn. Ìfẹ́ wọ̀ tẹ́lẹ̀ kó tó wọ́n kó yìí sí mi lẹ́sẹ̀. Ọ̀rọ̀. Ọwọ́ Joseph Kabana ni ọwọ́ Louis Vuitton. Àwọn tó mọ tó ti lọ́nu ayé lọ. Wọ́n máa ṣàṣọ agídí tiẹ̀. O ní kó ọdún kan. Àlùbáríkà àwọn alíyá bí èmi àti pàṣẹ fẹ́ràn àwọn àbúkọ. Wọ́n sì ní respect. A sì jọ wọn fi àwa sakọ̀, àwọn fi àwa ṣeré. Bùkátà tó pọ̀ ní ẹ̀. Èèyàn lè bára wọ́n pàṣẹ dé. Ọ̀la bí pàṣẹ bá jẹ́ àfa yìí, àfa tí ó ní owó tó ń wọn aláàfáà kò fẹ́ sí. Torí kéèyàn ọkàn máa wù yàn kọ́kàn rí yàn kọ́kàn máa wù ọ́. Láyọ̀ náà ni máa ń parí rẹ̀ fún yàn. Ọlọ́run lè bínú sí i. Àmín. A ṣe ní àtẹnà kan fún pàṣẹ. Dàníyàn márùn-ún tiẹ̀. Máa dàníyàn márùn-ún tiẹ̀ ti pàṣọ láwọn A ẹbí ṣe wo. ní àtẹnà kan fún pàṣẹ lọ́wọ́ dà. Lẹ́yìn yẹn kó wọ́n wá sí fatia ẹ wà mú wà dùn àwa ẹni ọlọ́run bá fún. Ẹ̀ńtọ́lọ̀ ń bá fún. Ó dìde fúnra rẹ̀ pé mọ́ra àrùn tèmi ọlọ́pọ̀ lọ bí àṣẹ. Ẹ wọ́n bọ̀ sí báyìí bóyá jókòó ẹ̀ wọ́n tẹ ọmọlẹ́ ọ̀rọ̀ bá mi mú wà dùn àwa. Ti pàṣọ làwọn afá yẹjú. Kábíyèsí Ọlọ́run yanjú tèmi náà. ẹ máa so ìdí lọ́dún. Àmín. Pẹ̀lú òkú ọlọ́. Àmín. Àgbọ̀dà ní àmárùn tiẹ̀. Tọ́lọ̀ sọ̀rọ̀ mọ́ra àrùn tí ò jọra wọn. Masha Allah. Wàdà. Farabalẹ̀ kó jòkó dáadáa. Owó àdíyà táwọn èèyàn dáhùn lábẹ́ àṣẹ nígbàdúrà tọ́lọ̀ fún yín tó ti rí bẹ́ẹ̀. Bàbá wa gbà. Bàbá mi ò fi ní bẹ́ẹ̀. Pẹ̀lú ògbó ọlọ́run ọlá ewu orí. Afọlọ́pọ̀ ẹlòmíì mẹ́wàá ṣe bàbá ní ọ̀rọ̀ wa lágbára ọwọ́. Bàbá ló ti ní bẹ́ẹ̀ òtí ṣe bẹ́ẹ̀. Ọ̀nà tó dí mọ́ ọkọ ló ti là látọ̀. Ilẹ̀kùn tó ti tó òríbi gbà tó òríbi gbé gbà wọ́n lọ́nà rẹ̀ ti là látọ̀. Nígbà tó àlẹ̀ sọ àfa ọlọ́ bàbá ní gbogbo àwọn àfa nígbà tó ọlọ́wọ́ jẹ tiwa. Ọ̀yà kẹ́ta ní ẹ̀rọ dáadáa ẹ wá bọ́ sí iná àti iná fọ́nà ní wọ́n pàṣẹ wọ́n. Iná àti iná ti pàṣọ rèé. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Iná ṣáàni Abahu alẹ́ àtà. Àwa kà fati àti ṣe ẹ̀kọ́ àdúrà wa. Fati àti Bala. Èèyàn náà ò ní máa ṣe kọ́lọ̀ wọn máa dà padà fún. Kódà táwọn tó ṣe fún ọ̀bá wọn láàrú nínú ní kò jẹ̀sà. Wọ́n wá yan ọmọdé kan tí wọ́n àbí ọ̀dọ́ wípé ayé bá àwọn fẹ́ jẹun wọ́n fẹ́ mu máa ẹ̀bù wọn. Wọ́n wá tẹ owó ọdún kan, owó wa gbé èèyàn mẹ́sàn-án. Wọ́n wá fi ọ̀dọ́mọdé kan, wọ́n fi tì wọ́n ó sì tẹ̀ wá pé líìdì wọn lọ mọ́ká, ọba wọn gbé báàgì, ọba wọn tẹ̀lé wọn. Wọ́n wá ní mọ́ká wọ́n gàràfá. Wọ́n sọ kalẹ̀ pẹ̀lú aṣọ ìhàmù rẹ̀, ó ti yá wọn àdàtì. Bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lọ mọ́ká rọrùn tí ó lọ tí ó dé tí ò ní kọsẹ̀ tí ó sì sí àṣẹ pé àti travel and tour under the leadership of our amiable chairman CEO Mutiu Badmus Ọláwálé ẹ wá sanwó hajj ẹ sanwó umura sí àti travel and tour and guarantee your safety. Wọ́n á dáwó wọ́n tẹ̀lé o. Ọmọdékùnrin tó tẹ̀lé wọn yìí nígbà wọ́n sọ̀ kalẹ̀ àràfá nínú aṣọ ìrámù yẹn náà ọwọ́ aṣọ ọwọ́ alálà. Ọwọ́ alálà lójú àlá òun pé àwọn màlẹ́kọ̀ ọlọ́run dúró láì níwájú ọlọ́run ó dúró sàgéjì. Ohun káwá wá bí sọ́tò láti àràfù lójú àlá yẹn ní ìtò ohun ọlọ́run. Pé ọlọ́run kí ìfọ̀ọ́dà fáwọn màlẹ́kà pé èèyàn tó ṣe ájì ní ọdún yìí tí wọ́n sọ̀ kalẹ̀ àràfá lónìí
wọ́n tó mélòó àwọn mọ̀lẹ́ka ní iye báyìí ni wọ́n lẹ́gbẹ̀rún iye báyìí ni wọ́n lọ́gọ́rùn iye báyìí ni wọ́n ní mílíọ̀nù iye báyìí ni wọ́n léèyàn iye báyìí ni wọ́n lẹ́jẹ̀nú ọlọ́run wá pàṣẹ pé gbogbo ẹni ọwọ́ sára fáyẹ̀ o òun ò ní gbàtẹ́ni kankan. gbogbo àwọn tó wáyé wọ́n sì rí ọwọ́ rẹ̀ tó bá tiẹ̀ wá kà kó wọn bá gbàtẹ́ni kankan òun ò ní gbàtẹ́ni àmẹ́tọ̀rọ̀ inú mílíọ̀nù inú táwùsàn lọ́ba jí nígbà dáwọ̀ lò àwọn aláàbí wọn làjọ ọkọ ọba bíi àtọ gbọdú ọba tó sọ padà ó tún náà láwù ibè ìgbà yẹn gangan àfẹ̀yẹ̀ mẹ́jọ á ọba sáré lọ bí tàwa máa lọ tàwa wọlọ ibè wọlọ aráàlú wa kò sí garanti pé èèyàn lè wá kàlẹ́ méjì láyé nílùú wa torí pé ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́ta là máa ń wọ́n dá táyé èèyàn gbogbo aráàlú ayé ẹ̀ mẹ́sàn-án kí wọ́n wá lọ́kà lọ́dún yìí tí wọn ò fún lè wá mọ́ tí wọn tó kò lè kà wọ́n lọ́dún dáwọ́ wà wọ́n mí. ìwọ lọ́wọ́ bá lọ́wọ́ ní gba tẹ̀lé kankan ṣùgbọ́n o ti ju àwọn mọ̀lẹ́kọ̀ọ́ gba tẹ̀yàn mẹ́tọ́ ọlọ́run dákun àwọn mẹ́wàá la wá nílùú wa arúgbó làwọn yìí tó bá jẹ́ pé tòun bẹ nínú áàpì tó ń gbà nínú mẹ́tọ́ dákun bá wọn fi dín àwọn aráàlú kó di mẹ́sàn-án. dákun ọlọ́gbọ́n gbà tó ọ̀dọ́ lòun òun sì lápá ṣiṣẹ́ òun sì rẹ́sẹ̀ wálẹ̀ á tọ́wọ́ jẹ́ pé tàwọn aráàlú yẹn bá ní lẹ́tọ̀ọ́ ó pé èèyàn kan tọ́wọ́ jẹ́ pé tòun wà nínú ẹ̀ tọ́gbà á gbọ́ gbà tó wọn báwo fi dídá aráàlú ó tàwọn fọwọ́ aláàbò wọ́n bá sùn nígbà tí ó sùn àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ bá tó tó ọlọ́run ní kílẹ̀ lónìí àwọn aráàlú yẹn ni ọlọ́run láti yí ẹ̀mí wa kù ẹ sọ wípé ẹni ó ṣe áàkì yẹn tí ò ṣe é déédéé kò bá ẹni ó ṣe é tó ṣe é tó pé kò bá ẹ wá bá mi fún wọn ní ládàá áàkì tó pé ẹyọkan ẹ wá fún wọn ní ládàá umura 41 fẹyàwó. tó bá jẹ́ wọ tó bá jẹ́ mi kódà tọ́lọ́run bá sọ pé èèyàn méjì òun ká ọlọ́run tèmi ní kẹ́ ẹ kọ́kọ́ ṣe òkè èmi ní ká kọ́kọ́ ṣe èmi ní ẹ̀kọ́ dábẹ́ òun má tẹ̀ ká lọ́wọ́ èmi nọ́mbà wà tẹ̀ kọ́ bá mú. mo fẹ́ kọ́ ọmọ lónìí gbogbo ẹni tó bá dà á lẹ̀ ọlọ́run ní ọba ká àwọn àsìkò tó wà ó gbé tiẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ táwọn èèyàn ọlọ́run ó wà fún ọ ní rìsọ́ọ̀tì tèmi nìkan ní ń bá ọjà ọlọ́run òróró ẹ̀mí rẹ̀ ọ̀yọ́ kankan lè fẹ́ lò mí ọ̀fẹ́ kó gbogbo ẹ̀ ọ̀nà tó bá yẹ kó ọ̀fẹ́ kó gbogbo ẹ̀ ọ̀nà ní ọ̀pá ọ́ ṣùgbọ́n ọ̀tọ̀ bá lẹ́mí wípé lábẹ́ ló ti lé nǹkan yọ lọ ṣe fún mi kó o tún ṣe bẹ́ẹ̀ nìyí náà tí ẹ ò ní ta láéláé ọlọ́run ti máa ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ́ba ní wàdùwàdù yóò bá ara wájú fọwọ́ tì ní o àádìí yìí tẹ̀síkà liman sha'a minkum an yastaqima wa tasha'una illa an yasha Allah rabbul alamin. ẹ tẹ́wọ́ ẹ̀yẹ sàdúrà fún yín. ẹ tẹ́wọ́ yín ẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀ àbá àpá àgbà mẹ́sàdúrà fún aláì. òun ti ká ló bá fẹ́ lọ́dọ̀ ọlọ́kọ̀tọ̀ rẹ̀. òun tẹ bá fẹ́ ẹ̀bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. bàbá àgbàdo abẹ́rẹ́ ẹ̀mí yóò kù. àmín. bàbá mi àti yàrá àwọn tí múra àwọn múra tẹ́lẹ̀ sí àwọn àlẹ́ àti kíkà rẹ̀. tó o ti tẹ́wọ̀ rẹ̀ o. àlẹ́ àti alọ́tọ̀ọ̀tọ̀ báyìí bọ́lọ̀ sọ̀rọ̀. àti tẹ́wọ́ dáadáa. ọkọ náà pé wọ́n ṣe mí lára èèyàn àpò. ọlọ́run má ṣe mi lára èèyàn àpò. bí fàṣọ àti davis lọ́ba lẹ́yìn àpò làwọn fẹ́ dókun. a ní ọmọ bọ̀ wá tó bá lóun ọ̀wá gbogbo wa lóun pàtà á lọ bá wọn ní aṣọ ẹ̀yìn òbí wájú fún un. nígbà tó lọ́wọ́ ṣe wọ́n lára èèyàn. bí bọ́lá ti tó kẹ́lẹ́ o ẹlòmíì ò wọ́n ní kọ́ gbàdúrà ó béèrè àti 12 sọ fọ́nmọ́ òun tó fẹ́ fàyè dà. máa bèrè plasma mọ́. èèyàn máa bèrè Samsung fold. máa bèrè tó 70,000. oṣù mẹ́wọ̀n. Samsung fold yìí àdúgbò ẹ̀ káwọn lò. nígbà tó bá jábọ́ ló kàwé lé ní. bọ́lọ̀ sọ̀rọ̀ fa. ẹ dàní ẹ̀ dáadáa. dàní ẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀. wọ́n náà bèrè lọ́dọ̀ ọlọ́run. àṣeyọrí ló fẹ́. ọ̀yà kálukó bèrè ká márùn tí ò jọra wọn. ẹ̀yọ̀ dá wọn. márùn-ún tí ò jọra wọn bọ́lọ̀ sọ̀rọ̀ nísìnyí. nǹkan márùn-ún tó kún ọ lójú tí ò jọra wọn. tó ń fẹ́ kọ́lọ̀ wò ó ṣe ní wàhálà. lẹ́sẹ̀kẹsẹ̀ máa sọ bọ́lọ̀ báyìí. àbájá alága fi lé ẹ máa sọ ní. ẹnì kan ò lè bá lára wọn kó dàbí alára. igbákejì alága ní ikọ̀
gbogbo bí tó bá pọ̀ bàbá mi dáadáa ìolú ìlú wọn sí àbọ̀lọ̀ sọ̀rọ̀ fa ẹ̀dá ní ẹgbẹ́ nìkan márùn-ún máa lè bọ́ wọ́n ta iná rẹ̀ máa pàṣẹ fọ́lọ́ wọn lásìkò òye yìí bọ́lọ̀ láti ṣe àfákàyé bí gbogbo ọlọ́run ṣe kí ọlọ́run ìlú mi bọ́lọ̀ sọ̀rọ̀ fa márùn tí ò jọra wọn ó dà yíyá sí bí lórí nàmbà wà ọlọ́run ní yẹ kọsẹ̀. ọ̀bọ̀lọ̀ sọ̀rọ̀ fa lónìí tí mo bọ́ dúkà mi ọlọ́run márùn mi ọlọ́run mo lọ ní àṣẹ ẹ̀dá ní pátí àlá pátí àlá máa sọ oríire lọ. máa sọ ilé rẹ tiẹ̀ ajá tó wá sí pàṣẹ ọ̀wọ̀dà ẹfẹsẹ̀ kan débi ẹ bá dájú náà dé náà kakọ pàṣọ bí àwọn afọ àti sílẹ̀ kan èèyàn tó bá lẹ́tọ̀ọ́ sàkóso àṣẹ fún yẹn pàṣẹ ọ̀wọ̀dà ẹfẹsẹ̀ kan débi. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.